agbẹjọ́rò àgbà ní Fẹ́mi Fálànà ti fara rẹ̀ jìn láti jẹ́ agbẹjọ́rò fún Àríọlá Ibrahim ẹni ọdún 73 ọ̀tàfà sókè yídóborí bọ́ba yóò rí ọ tọ̀run wẹ̀ ẹ́ báyé bá ń fẹ́ni lẹ́fẹ̀ẹ́ a kì í jorí ìmọ̀dò a sì tún jorí ìmọ̀dò àwùjọ kóńdó náà la gbọ́dọ̀ lọ lórí ọ̀rọ̀ ọba orílẹ̀ Ifọ̀ ẹni tí gbogbo èèyàn mọ̀ sí Sẹ̀míù Ògúnjọbí tẹ́ ẹ̀ bá gbàgbé ṣáájú ni fọ́nrán kan gorí ayélujára nípa bí ọba orílẹ̀ Ifọ̀ ọba Sẹ̀míù Ògúnjọbí ṣe dá bàbá yìí kúnlẹ̀ tí ó sì ń ṣépèlé bẹ́ẹ̀ ni ó sì ń ná pẹ̀lú tí àwọn ẹ̀ṣọ́ rẹ̀ sì ń kó ìgbájú bò mọ́lẹ̀. Igbákejì ààrẹ Committee for Defence of Human Rights ìyẹn CDHR ìyẹn ikọ̀ tó ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn ní orílẹ̀-èdè Nàìjíríà níbi tí igbákejì àjọ náà ìyẹn Yínká Fọlárìn kéde rẹ̀ ó sọ èyí nínú àtẹ̀jáde kan tó jáde pé Fálànà jẹ́ alága ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tá a mọ̀ sí DCHR níbẹ̀ nínú àtẹ̀jáde ọ̀hún ló ti sọ gbàyàgbàyà pé agbẹjọ́rò àgbà ní Fẹ́mi Fálànà ti fi ara rẹ̀ jìn láti jẹ́ agbẹjọ́rò fún Àríọlá Ibrahim pàápàá lórí ẹjọ́ èyí tí ó ń jẹ́ lọ́wọ́ ní Ìlaró láti pẹ̀lú ọba orílẹ̀ Ifọ̀ ìyẹn Sẹ̀míù Ògúnjọbí. Baálẹ̀ náà ṣe àyẹ̀wò sí níléeṣẹ́ rẹ̀ tó wà ní Ìkẹjà GRA ó ní Fálànà ti ṣetán láti tọpinpin ohun tó fa èyí àti ìgbésẹ̀ gbogbo tí a lè gbé láti jẹ́ kí òótọ́ kó farahàn lórí ìgbésẹ̀ tí ọba Ògúnjọbí gbé nípa fífẹ̀tọ́ ọmọnìyàn dùn àti fífìyà jẹni ní gbangba. Ó fi dá wọn lójú pé ìdí ìtọpinpin yìí ó ní láti jẹ́ kí òótọ́ ọ̀rọ̀ àti ìdí àti ohun tó rí rọ́bẹ̀ tó fi wàrú ọwọ́ kó di mímọ̀ fún àwọn èèyàn kí ìgbẹ́jọ́ òdodo kó sì lè lékè lórílẹ̀-èdè Nàìjíríà. Ó wá ń fi dá wọn lójú pé iléeṣẹ́ amòfin yóò tì wọ́n lẹ́yìn láti rí òkodo ọ̀rọ̀ ìyẹn Committee for Defence of Human Rights CDHR. Comrade Soyombo Sunday tó jẹ́ alága ẹgbẹ́ CDHR náà wà níkàlẹ̀ nígbà tí Fọlárìn tó mú bàbá baálẹ̀ yìí lọ sí ọ́fíìsì Fálànà èyí tó wà ní Ìkẹjà. Fọlárìn gbé òṣùbà bàǹbà fún Fálànà fún ìdí èyí àti fífira rẹ̀ jìn láti tọpinpin ọ̀rọ̀ yìí kí ìdájọ́ òdodo lè farahàn lórí ọ̀rọ̀ náà. Ká má gbàgbé ilé-ẹjọ́ májísírèètì tó wà nílùú Ìlaró ti pàṣẹ wọ́n gbé kábíyèsí ọba Ògúnjọbí lọ sí ọgbà ẹ̀wọ̀n lẹ́yìn tó kùnà láti pèsè ohun tí ilé-ẹjọ́ béèrè lọ́wọ́ rẹ̀ láti gba béèlì rẹ̀. Agbẹnusọ ọgbà ẹ̀wọ̀n ní ìyẹn Yínká Odùkọ̀yà òun náà ló fi ọ̀rọ̀ yìí léde nígbà tí àwọn oníròyìn ń béèrè ọ̀rọ̀ lẹ́nu rẹ̀. Tẹ́ ẹ̀ bá gbàgbé ní ọjọ́ Tuesday òun náà ni ìjọba ìpínlẹ̀ Ògùn ti pàṣẹ kí kábíyèsí yìí lọ rọ́kúnlé fún oṣù 6 náà kó tó wá di pé ilé-ẹjọ́ pàṣẹ fún un láti gba béèlì rẹ̀ pẹ̀lú àwọn onídùúró. Nípa bẹ́ẹ̀ ni orí adé ò ṣe ní sun ẹ̀wọ̀n lọ́jọ́ náà, ṣùgbọ́n títí di àkókò tí a kó ìròyìn náà jọ ọba Ògúnjọbí kò tíì rí onídùúró àti owó tí ìjọba ní kó san kí orí adé wọ́n bá sun ẹ̀wọ̀n. Igbákejì agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ògùn ló fi ọ̀rọ̀ yìí léde nígbà tí ó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn oníròyìn ní ọjọ́ 5 oṣù kejì ìyẹn 5 February 2025 yìí. Ó sọ pé oníkábíyèsí kò lè rí ní tí ilé-ẹjọ́ fi lélẹ̀ láti gba béèlì rẹ̀ lọ́jọ́ náà. Ló sọ pé ó ṣeéṣe o kí orí adé padà sun
ẹ̀wọ̀n lọ́jọ́ náà, ìyẹn nílùú Ìlaró. Àwọn ẹ̀sùn tí wọ́n fi kan ọba náà ni pé ó gbìmọ̀pọ̀ láti dìtẹ̀ ṣe ìkọlù sí èèyàn àti ìwà ìbàjẹ́ láàrin ìlú, àti pẹ̀lú pé ó hùwà láti dìtẹ̀ da omi àlàáfíà ìlú rú. Àwọn ẹ̀sùn wọ̀nyí ni wọ́n fi kan ọba náà. Lẹ́yìn èyí tí wọ́n fi àwọn ẹ̀sùn yìí kan ọba yìí, òun náà ni ọba sọ pé òun kò jẹ̀bi. Lẹ́yìn náà ni agbẹjọ́rò bẹ̀bẹ̀ láti gba béèlì rẹ̀, nígbàtí adájọ́ májísírèètì náà pàṣẹ tí wọ́n sì san mílíọ̀nù 5 pẹ̀lú onídùúró 2 láti gba onídùúró rẹ̀. Lẹ́yìn èyí, ọba yóò lè máa lọ sí ilé rẹ̀ lálàáfíà láti wá máa jẹ́jọ́ ní kóòtù. Ṣùgbọ́n ó jẹ́ n tó yani lẹ́nu pé ọba kò rí mílíọ̀nù 5 àtàwọn onídùúró 2 tó lè dúró fọ́ba láti má jẹ́ kí orí adé kó sùnta. Adájọ́ májísírèètì sì pàṣẹ pé kó san mílíọ̀nù 5 kó sì wá onídùúró 2 tó jẹ́ èèyàn pàtàkì láàrin ìlú tí wọ́n sì lè wá sílé ẹjọ́ nígbà tí ìgbẹ́jọ́ yóò tún wáyé. Ṣáájú ni fọ́nrán tí ń jáde lórí bí bàbá yìí ṣe ń dọ̀bálẹ̀ tí àwọn èèyàn sì ń gbé kò yẹnu, kó tó wá di pé iléeṣẹ́ ọlọ́pàá ràn wá lọ́wọ́ láti mọ ẹni tó sọ̀rọ̀ nínú fọ́nrán náà. Wọ́n wá rí pé ọba olórílẹ̀ ti orílẹ̀ Ifọ̀, ìyẹn ọba Sẹ̀míù Ògúnjọbí ni ó sọ̀rọ̀ náà. Nínú fọ́nrán náà ni ó ti sọ pé òun ó bà ti bàbá náà jẹ́, bẹ́ẹ̀ ló ń ṣépè lákọlákọ fún bàbá yìí. Lẹ́yìn èyí ni ó sọ pé tóun bá pa bàbá yìí àpagbé ni, àti pẹ̀lú pé gbogbo ọlọ́pàá tó wà lórílẹ̀‐èdè òun lòun mọ̀ tí nǹkan kan kò sì ní tẹ̀yìn ẹ̀ jáde nígbà náà. Ẹ jẹ́ ká wo ohun tó ṣẹlẹ̀ nígbà náà. Ọlọ́tẹ̀ ni ẹ ọmọ ẹ̀ ò ní jèrè, alálẹ̀ kò ní pín ẹ̀ jákèjádé lóde tó máa gbẹ̀yàn rẹ̀. Aṣẹ́gun mo sọ ni ẹgbẹ́ alálẹ̀ kò àdúrà jẹ́. O ò ní jèrè ọmọ, o ò ní jèrè aya, o máa tọrọ jẹ ni, o máa tọrọ mu, abúlé bá ẹ, abọ́ mu ẹ, ìwọ náà máa rọ lọ́wọ́ ara, o máa fọ́ lójú, o máa fọ́ lójú, o máa fọ́ lójú. Bẹ́ẹ̀ ló máa ìtò ṣe nǹkan máa bèèrè lọ́wọ́ rẹ̀. Kò sí pé kí n lọ tán kẹ́ sọ̀rọ̀ èyí lójú mi o. Ẹni bá bọ̀ kó lájà kó bọ́ ta lójú mi kó wá sọ. Ayé wa bẹ́ẹ̀ ni òní yóò jó ṣe baálẹ̀ ní àbábá ṣe baálẹ̀ ní ṣe baálẹ̀ ní ṣe baálẹ̀ ní. Ẹ̀yin jọba ń ṣọ̀tẹ̀ ọmọ yóò ní jèrè. Ẹ̀yin jọba ń ṣọ̀tẹ̀ ẹ̀ ní jèrè ọmọ. Gbogbo ẹjọ́ bá ṣọ̀tẹ̀ ọmọ yóò ní jẹ́ lọ tó bá ti kó mi kó lọ bó ti yàn. Mo kápá yín mo ṣòwò. Àti bọ́lé àti mo kó ọwọ́ mi tó. Ẹ lọ bọ́lé ìjọba lọ sọ. Sọtọ́. Njọ́ kí náà tó bá bá ṣe lè sọ fún ẹ. Tó gbàgbé tó ní látẹ̀kọ̀ ọ̀rẹ́ yín. Látẹ̀kọ̀jọ rẹ̀. Yóò sọ pé ọ̀rẹ́. 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 Ọ̀rẹ́ ni onídàtẹ̀kọ̀ rẹ̀. Onídà fún ẹ̀kọ́ rẹ̀ rẹ̀. Kúnà a máa sí ẹ̀rì kan kò ní mọ̀. Ìjọba lẹ̀ ẹrú wa. Ọjọ́ gbogbo ni tolè, ọjọ́ kan ni tolóhun. Ìjímèrè ìsọgígùn kò mọ́ bá gúngi aládì. Tó bá ti pẹ́ tí èèyàn ti ń hùwà bàjẹ́, ọjọ́ kan tí àṣírí onítọ̀hún á tú. Èyí jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn eléèkànléèkàn àti léèyàn tí wọ́n ń fi ẹ̀tọ́ tẹ ọmọ làkejì lójú pé ọjọ́ kan tí Ọlọ́run á gba ọmọ làkejì tàbí aláìní lọ́wọ́ wọn. Nítorí èyí ni a ṣe ń jẹ́ kó yé wa pé òfin wà lórílẹ̀‐èdè Nàìjíríà, àfi tàìfẹ́ lù ú lókù. Gbogbo sìkàsìkà má gbàgbé àjọbí, gbogbo àdánilóró ẹ má gbàgbé ẹ̀san o, pé tó bá ti pẹ́ tá a ti ń dóró bọ̀, ọjọ́ kan á jọ ò tí Ọlọ́run á béèrè lọ́wọ́ oníkálùkù. Bí ìyà ńlá bá gbé ni sánlẹ̀, kékeré á tún máa gorí ẹni o. Lẹ́yìn tí awuyewuye wáyé lórí ohun tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ olórílẹ̀ ti orílẹ̀ Ifọ̀ ọba Sẹ̀míù Ògúnlànà, ó náà ni àwọn awuyewuye kan wáyé lórí àwọn ìwà tí ọba yìí wù
sí àwọn èèyàn pàápàá nípa ti arákùnrin kan nígbà tí ọkọ̀ rẹ̀ ìyẹn mọ́tò rẹ̀ bàjẹ́ síwájú Elephant ní agbègbè tí ọba Sẹ̀míù Ògúnjọbí wà. Òun pẹ̀lú mẹkáníìkì ẹ̀ la gbọ́ pé wọ́n lé wọn ẹsẹ̀ wọn ò sì balẹ̀. Òun pẹ̀lú wọ́n ní láti mú un lọ sí ọ̀dọ̀ ọba pẹ̀lú àwọn àgbààgbà láti bẹ̀bẹ̀. Ẹ wò ó sí ọkọ̀ tó takú ìjọ àmọ̀ọ́mọ̀ níbí gbogbo ìgbésẹ̀ yìí ló padà jẹyọ lẹ́yìn ìgbà tí àwọn nǹkan wọ̀nyí ṣẹlẹ̀ sí ọba Sẹ̀míù Ògúnjọbí. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àwọn kan tún sọ nípa ti àáfàá tí ọba yìí lù débi pé ó dé ọsibítù bọ̀. Gbogbo ẹ̀ pátápátá náà ló ń padà jẹyọ lẹ́yìn tí ọba Sẹ̀míù Ògúnjọbí tó jẹ́ olórílẹ̀ ti orílẹ̀ Ifọ̀ tó ń gbatẹ́gùn lọ́gbà ẹ̀wọ̀n báyìí. Gbogbo nta bá ń ṣe ẹ̀já máa rántí ẹ̀san, ẹ̀já máa rántí àtúbọ̀tán. Bó o bá láyà o sì kà, ẹni ọba rántí gáà kó nítọ̀hún ó sòótọ́, ohun gbogbo lọ́lẹ́san lókè èèpẹ̀. Kò ní jù báyìí lọ ò táàrí labalabi tá a wà yìí. Ẹ̀já pàdé lọ́jọ́ míì ọjọ́ rẹ̀ lórí ìkànnì yìí ìyẹn Ọmọ Aláṣẹ Media. Bó bá ṣe ń lọ o àwa ò ní jẹ́ kétí yín ó di sí ibẹ̀ lẹ ti máa gbọ́ àwọn ìròyìn bó ṣe ń lọ lọ́kan òjọ̀kan o. Ẹ láìkí ẹ subscribe sórí ẹ comment sórí ẹ jẹ́ ká share ẹ kó délé kódókò ká lè jọ gbádùn ara wa ní ràbájì gan àti rẹ̀gẹ̀dẹ̀ fín. Ìpàdé wa wọ̀ bí ọjọ́rọ̀ á pàdé lọ́jọ́ míì ọjọ́ orí ire o ire kàbìtì. àtirẹ̀tirẹ̀ o ọmọ aláṣẹ dìde wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ bí ayé ń kọrí sí. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé ọmọ aláṣẹ.